iṣẹ́ tó máa bàtà ṣó máa ń fẹ́ kó máa sùn bẹ̀ ni ibẹ̀ ló máa ń sùn sí ẹ má gbọ́. In fact, most of our atajo wa nbe yẹn la máa ń sọ pé lórí irọ́ kò sí evidence. kọ́lọ́n ṣàṣe kí kọ́lọ́n jẹ́ kí mo máa gbàdúrà dáadáa because woman yẹn China light olè Ìdúmọ̀tà ẹ má bínú ó burú gan kò síbi tán kì í lọ ẹ kì í sọ fún yín wọ́n máa lọ Ọ̀yọ́ bí ìjẹta ń sìn wọ́n sì lọ Ọ̀yọ́ ó dẹ̀ dá mi lójú pé kíní yẹn náà lọ ṣe bẹ́ẹ̀ wọ́n máa ń lọ káàkiri gan àwọn bàbá kankan máa ń wá wọn wá wọ́n máa wọ aṣọ funfun báyìí wọ́n máa ṣe oríṣiríṣi sí gbogbo ibi shopping mall yẹn wọ́n máa ṣe ẹ wo. Nífẹ̀mí Friday tó pé Lizzy Anjorin ní olè Ìdúmọ̀tà lẹ́yìn tí iléeṣẹ́ ọlọ́pàá ti sọ pé wọ́n parọ́ olè mọ́ ní ti di èrò ilé ẹjọ́ o kódà ẹ̀wọ̀n kirikiri ni wọ́n lọ já sí níbi tí wọ́n ti ń wá ètò béèlì ẹ̀ kiri lọ́gbà ẹ̀wọ̀n kirikiri ni wọ́n lọ já sí o ìyẹn ọ̀dọ́mọbìnrin kan Nífẹ̀mí Friday tó ń bá Lizzy Anjorin tajà nílé ìtajà ńlá kan Obas Mall tí gbajúgbajà òṣèré tíátà yìí ti ń ṣe òwò ní ńlá ǹjẹ́ kí ni Nífẹ̀mí Friday jí gbé wọ́n ní àwọn aṣọ àtàwọn ohun èlò míì tí wọ́n ń tà nílé ìtajà ńlá ọ̀hún tí yẹn jẹ́ mílíọ̀nù 5 náírà àti ẹgbẹ̀rún lọ́nà 200 náírà ní Nífẹ̀mí jí gbé ẹ̀sùn akọ́ tí wọ́n kọ́ kà sí lẹ́sẹ̀ nìyẹn o níwájú adájọ́ májísírèètì TF Fani lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ tó kọjá ẹ̀sùn kejì tí wọ́n fi kan Nífẹ̀mí Friday ni pé níbi tó ṣe lọ sóhun tí kò mọ̀ tí kò rí nípa Alhaji Latifu Lawal àti ìyàwó Lizzy Anjorin níbi tí ó ti bá ẹnìkan tó ń ṣètò lórí ẹ̀rọ ayélujára sọ̀rọ̀ bó ti ń pè wọ́n ní olóògùn owó bẹ́ẹ̀ ló ń pè wọ́n ní orúkọ oríṣiríṣi o lórí ẹ̀rọ ayélujára bó ti ṣe wà nínú fọ́nrán tí ẹ̀ ń wò yìí wọ́n ti ṣe kà á sí lẹ́sẹ̀ nìyẹn o ìdáhùn ẹniwájú alájọsìn ni pé òun kò gẹ̀bi ẹ̀sùn méjèèjì tí wọ́n fi kan òun yìí ní agbẹjọ́rò tó dúró fún bá bẹ̀bẹ̀ fún béèlì lọ́wọ́ alájọ́ ètò wọn sì gbà láti fún un ìjẹ́ béèlì ogun ni wọ́n fún Nífẹ̀mí Friday wọ́n ní kó lọ wá onídùúró méjì tó níṣẹ́ gidi lọ́wọ́ tó ń sanwó orílẹ̀-èdè ní ìpínlẹ̀ Èkó tó sì ní tó tó ẹgbẹ̀rún lọ́nà 600 ìyẹn ìdajì mílíọ̀nù náírà lọ́wọ́ gẹ́gẹ́ bí àṣegbọ́ wọ́n ní àwọn onídùúró ìgan ní Nífẹ̀mí ṣì wà tí wọ́n sì lọ jásí ọgbà ẹ̀wọ̀n kirikiri báyìí bẹ́ẹ̀ ni alájọ́ ti sọ pé ẹjọ́ òun yóò máa tẹ̀síwájú lọ́jọ́ 26 oṣù kẹta ọdún tá a wà nínú ẹ̀ yìí tẹ́ ò bá gbàgbé ọjọ́ 23 oṣù kejì ọdún 2024 ní nǹkan bíi aago kọ̀ọ̀sán ni wọ́n sọ pé ó dá àwọn ọ̀ràn ọ̀hún Obas Mall Òkun Àjà létí ọ̀sà ní ìpínlẹ̀ Èkó tó sì ti bẹ̀ dèrò ilé ẹjọ́. tó máa bàtà ṣó máa ń fẹ́ kó máa sùn bẹ̀ ni ibẹ̀ ló máa ń sùn sí ẹ má gbọ́. In fact, most of our atajo wa nbe yẹn la máa ń sọ pé lórí irọ́ kò sí evidence. kọ́lọ́n ṣàṣe kí kọ́lọ́n jẹ́ kí mo máa gbàdúrà dáadáa because woman yẹn China light olè Ìdúmọ̀tà ẹ má bínú ó burú gan kò síbi tán kì í lọ ẹ kì í sọ fún yín wọ́n máa lọ Ọ̀yọ́ bí ìjẹta ń sìn wọ́n sì lọ Ọ̀yọ́ ó dẹ̀ dá mi lójú pé kíní yẹn náà lọ ṣe bẹ́ẹ̀ wọ́n máa ń lọ káàkiri gan àwọn bàbá kankan máa ń wá wọn wá wọ́n máa wọ aṣọ funfun báyìí wọ́n máa ṣe oríṣiríṣi sí gbogbo ibi shopping mall yẹn wọ́n máa ṣe ẹ wo bóyá dà pé èmi ń rò wípé kó má lọ jẹ́ pé àwa tá à ń ṣiṣẹ́ lọ́dọ̀ wọn kó má lọ jẹ́ pé wọ́n ti mórúkọ most of us sí lọ ṣe oògùn pé káwọn ọmọ wọ̀nyẹn má lè kúrò níbẹ̀ ọkọ má lè ṣoríire because wọn pa àǹtí Àríkẹ́ ó ti pẹ́ tó ti wà lọ́dọ̀ wọn àǹtí yẹn kò kí ń sùn o wọ́n máa ṣiṣẹ́ wọ́n máa píkì kọ́ wọ́n máa ṣe oríṣiríṣi kò nílé ṣùgbọ́n yẹ kó ti kọ́lé fún un àǹtí yẹn ò nílé àǹtí yẹn ti rù tó bá rí kò ní àwọ̀ kankan lára mọ́ òun ló tún wá ń ṣe nání ọmọ kékeré yẹn ọmọ òkókó yẹn. ó sì pọ̀ ọ̀fẹ́ ńlá ní November ó sì lọ sílé babaláwo lọ́yọ̀ọ́ lórí ibú ẹni tó yẹ kó lọ ṣògùn sí gbèsè owó tó lọ fi ṣògùn tó yẹ kó mọ ẹ kálẹ̀ mọ́mì mi jàre kò lè rí rìsíìtì 9,000 pounds ibo ló ti fẹ́ ṣàgbàkú ẹ̀ ṣóhun gan ní 9,000 mọye tó 9,000 pounds jẹ́ ni ṣóhun gan ní 9,000 pounds ni you dey whine me ibo ló ti fẹ́ rí òun gan ní 9,000 pounds tó bá ní 9,000 pounds Àríkẹ́ ṣì bá máa ṣọmọ ọ̀dọ̀ ibo ló ti fẹ́ rí ẹnu ló ní ẹnu ó ra aṣọ láàlì express kó wá wọ̀ lórí social media ẹ ti rí ibi téèyàn ti ra aago tó máa tún sọ pé ẹ bá wa ṣéǹjì owó aago yẹn o ẹ bá wa ṣéǹjì owó aago yẹn ẹ ti rí ibi téèyàn máa ti ra aago tó máa ní ẹ bá wa ṣéǹjì owó aago ẹ bá wa ṣéǹjì okùn ẹ
mọ́mí Ọbalẹ́jọ́ tá bá ra ago lọ́wọ́ yín ṣẹlẹ̀ bá wa ṣéǹjì okùn ẹ̀ a nídìí ago tẹ́ǹtà but a fẹ́ ṣéǹjì ọwọ́ ẹ̀ ṣẹlẹ̀ bá wa ṣéǹjì okùn ẹ̀. Ẹ ti mọ̀ pé wọ́n ló gbé dání olè ló dì máìrù. Kò sẹ́nì kankan tó ṣoríire sẹ́. Kò sẹ́nì kankan tó ṣoríire lọ́dọ̀ àwọn ọmọ tó ń bá ṣiṣẹ́. Kò sẹ́nì kankan. Ẹni tó sì lọ ṣògùn ní November 8 ẹ lọ sọ́yọ̀ nítorí Anamáyọ̀wá tó dẹ̀ ti torí ẹ̀ lọ sọ́yọ̀. Àwọn ọmọ ẹ̀ nínú second born mi ó ṣe birthday. Nearly 2 weeks ago Yana ṣe birthday. Nearly. Ìgbésí ayé ẹ̀. Are you not the one tá ogun yẹn ń jà? Ó ń jà ìgbésí ayé ẹ̀ ọ̀kan ṣoṣo tó bí láyé ẹ̀. Ó ń jà. A máa wá sórí social media. Ìwọ ló lówó jù. Olóṣì. Lucky Jagun tí sọ pé òun lòun lówó jù ní ayé. Ó ti yẹ. Dangote kò tí sọ pé òun lòun lówó jù ní ayé. Ìwọ alákìísà. Ìwọ tí ẹ pé alákìísà ní gbogbo ìrun ẹ̀. Ìyá ẹ̀ tó fi kú alákìísà níyà ẹ̀. Ebi pa ìyá ẹ̀ kú ni tó fi kú láyé. Ebi pa ìyá ẹ̀ kú ni. Ìyá ẹ̀ olóòórùn. Ìyá tó bí olóòórùn. Rónkẹ́ ìyá Abíọ́lá ìyá ẹ̀. Àkànwò olóòórùn níyà ẹ̀. Ó wálé ayé kò ṣe rere ní ayé. Ìyá ẹ̀ fọsẹ̀ títí. Ìyá ẹ̀ tàmọ̀là títí. Ìyá ẹ̀ kiri panlá. Ó kiri pọ̀nmọ́. Kò sí nǹkan tí ìyá ò kiri tán. Ó wálé ayé má ṣeré tálákà náà nẹ. Ìyá ẹ̀ tálákà kò nẹ. Ìyá ò jẹ tọ́kì tó fi kú. Kò mọ nǹkan tó ń pè ní tọ́kì. Ìyá ò mọ nǹkan tó ń pè ní goat.